Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin tèmi, etí tó bá gbá lọ ó yẹ kó lè gbá bọ̀. Lórí ọ̀rọ̀ tí mo fi sórí fọ́nrán wípé mo ṣe fíìmù kan nǹkan kan tí mo wá rí wípé another channel wọ́n ti ń claim copyright ẹ̀ nígbà tí mo gbìyànjú àti gbé sórí YouTube channel tara mi. tó àwọn knowledge. ẹ̀yin èèyàn wa, arákùnrin tí a mọ̀ sí Portable Adijohn ó ti sunkún síta ó sunkún síta lórí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀. Ó sọ̀rọ̀ nípa fíìmù rẹ̀ tí àwọn kan gbé copyright lé. ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kábọ̀ ẹ jẹ́ ká gbọ́ látẹnu Portable Adijohn. Cinema wọ́n ti reach out sí mi, nígbà tí ọwọ́ kan wọ́ lọ́tún lósì wọ́n á reach out sí mi pé kì í ṣe pé àwọn fẹ́ claim copyright iṣẹ́ mi, kì í ṣe pé àwọn fẹ́ jáṣẹ́ mi gbà mọ́ mi lọ́wọ́, ṣùgbọ́n lára ilé-iṣẹ́ tó ń ṣiṣẹ́ pẹ̀lú ilé-iṣẹ́ tí mo gbé fíìmù yẹn fún làwọn jẹ́. Orí Nolly Cinema yìí sì làwọn ti máa ń ṣe copyright àwọn for security purpose, wípé àwọn tí wọ́n máa ń jí iṣẹ́ copy látorí YouTube tí wọ́n tún máa lọ tún load, nítorí tírú wọn làwọn ṣe máa ń fi copyright sí. Wípé àmọ́ àṣìṣe tó wà ń bẹ̀ ni wípé ìgbà tí mo ti sọ wípé iṣẹ́ yìí ò lọ ẹ̀yọ́ ó tún yẹ káwọn tún ti bọ́ síbi táwọn fi copyright ẹ̀ sí, káwọn ti yọ claim yẹn, wípé kò bá má dà mí láàmú bó ṣe dà mí láàmú nígbà tí mo ń gbìyànjú àti gbé sọ́dọ̀ mi. tó wá ní ó já sí pé kì í ṣe wípé ẹ fẹ́ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí gbaṣẹ́ mi lọ́wọ́ mi, kì í sì ṣe pé ẹ̀ ń dọ́gbọ́n ṣòwò ẹ̀ ní kọ̀rọ̀ tá à ń pè ní private something. Òní rárá o, copyright àwọn iṣẹ́ táwọn bá gbà làwọn máa ń fi síbẹ̀, àmọ́ nítorí pé àwọn gbàgbé àti lọ yọ nígbà táwọn ti yọṣẹ́ mi, òun ló jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀. Wọ́n á kàn sí ilé iṣẹ́ tí mo bá ní àdéhùn gangan lórí iṣẹ́, wọ́n wá ní bẹ́ẹ̀ ni pé òótọ́ ni, kì í ṣe pé àwọn aráàta, kì í ṣe àwọn tó fẹ́ jí mi níṣẹ́ gbé o. Ọkàn mi wá balẹ̀. Kò easy, kò rọrùn kí n jà fitafita láti ìgbà yìí kí n tún wá ṣe fíìmù kan kó tún wá já sí wípé nìkan tí mi ń túmọ̀ ó tún gbà mọ́ mi lọ́wọ́. Ló jẹ́ kí n sáré tamọ́ra wípé kò lè ṣẹlẹ̀, ṣùgbọ́n wọ́n ṣàlàyé tó pọ̀ tèmi náà dẹ̀ wò pé tó kódà bó bá ti rí bẹ́ẹ̀ kò sí wàhálà, ṣùgbí iṣẹ́ mi máa padà sí mi lọ́wọ́. Àwọn láwọn máa lọ yọ nísìnyí, àwọn máa lọ yọ copyright claim yẹn nísìnyí. Ńgbà tó dẹ̀ fi máa tó bí àwọn wákàtí bíi mélòó mo rápẹ̀rẹ̀ wípé wọ́n yọ. Ó já sí wípé fíìmù mi Omi Àjípọ́n ti padà sí mi lọ́wọ́. Ẹ bá ń dúpẹ́, kẹ́ ẹ tún bá ń kí àwọn náà wípé wọ́n ṣe tí wọ́n tún tètè reach out sí mi pé ká tètè yanjú ẹ̀ rí. Tó nígbà tá à ní dènà pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ Omi Àjípọ́n tí mo sọ fíìmù mi yìí, ó máa balẹ̀ sórí YouTube channel mi ní ọ̀la òde yìí, January 21 ní dédé aago 2. Ẹ gbọ́, ní dédé aago 2 sórí Arijan Magic TV. Ẹ̀yin èèyàn ẹ ràn mí lọ́wọ́ ń bẹ̀. Ìgbà tí mo fi sí orí commercial YouTube tí mo rí pé kò fẹ́ lọ ni mo ní kí wọ́n sáré bá mi yọ. Ó yẹ kẹ́yin gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi wò
tẹ́lẹ̀ ó yẹ kẹ́ ẹ lè wá bá mi wò báyìí nígbà tí mo ti ń gbé sórí YouTube channel mi. Ẹ fi ràn mí lọ́wọ́, ẹ fi dá sí t'Ọlọ́run nínú ọ̀rọ̀ tèmi náà. Omi Àjípọn single part ni o, kò ní part 1 and 2 o. Àwọn kan wà jìbìtì táwọn tó ń lù tí wọ́n ní wípé fíìmù tó bá ti jáde wọ́n á tún lọ ṣe part 2 poster, wọ́n á gbé sí ìgbà tẹ́ bá débẹ̀ lẹ máa rí wípé kì í ṣe part 2. Ó tiẹ̀ tún lè má sí fíìmù ń bẹ gan. Ìjòyè yín Omi Àjípọn ó máa balẹ̀ sórí Arijan Magic TV láti aago 2 ọ̀sán ní on the 21 ọjọ́ Wednesday tọ́lá yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣùrùbù, ẹ bá mi wò. Gbogbo ẹ̀yin tá a wá jọjú níṣẹ́ kan náà tẹ́ ti ní ẹ̀ǹkántà irú nǹkan tí mo ní yìí tí àyà yín ti já, tẹ́ ti wò pé àbí wọ́n ti gbaṣẹ́ yẹn lọ gbé mi. Ẹlòmíì gan ti gba kámú nígbà tí ó mọ ibi tó máa gbé gbà, tí ó mọ bó ṣe máa ṣe. Ẹ láǹfààní àti kàn sí wọn ní orí channel tí ẹ ti gbéṣẹ́ yẹn fún rí láti bá wọn sọ̀rọ̀. Ṣẹ́yìn ni claim copyright orí iṣẹ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi yọ o. So nídìí èyí ogún ìbí wa, ogún wa kò ní di tẹni ẹlẹ́ni lágbára lọ́dọ̀ Ọlọ́run, bó ṣe máa jẹ́ nìyẹn. Tó ẹ má gbàgbé Omi Àjípọn ó balẹ̀ sórí Arijan Magic TV. Ẹ má tún gbàgbé àwọn Nolly Cinema, wọ́n ti reach out sí mi, wọ́n ti dá copyright iṣẹ́ mi padà fún mi àti yanjú ẹ̀. Kẹ́yìn èèyàn kàn dẹ̀ máa lọ wo Omi Àjípọn lórí YouTube channel Arijan Magic TV lókù. Kò ní rẹ̀ yín, kò ní rẹ̀ àwa náà. Ẹ ṣé mo dúpẹ́.